ẹ̀yin ọmọ ìyá mi tí ẹ̀ ń gbọ́ mi ẹ má jẹ́ ká máa yé kokoko ọlọ́run lọ́ba tó máa ṣe dáadáa fẹ́ dà ẹnìkan ò lè fi dáadáa san dáadáa fẹ́ dà ẹgbẹ́ láíláí ẹni yìí wọn á bi léèrè pé kí ló dé wọn ṣèbó ní ọlọ́níyàwó kí ló bó ló ti ṣẹlẹ̀ orí ìmọ̀ lọ́kọ̀ rẹ̀ ń pariwo wọn á dáhùn kí ló ṣẹlẹ̀ ó ní yàrá kan ń bẹ o tẹ́pẹ́ nìkan kì í bọ́kọ̀ òun wọ̀ òun nìkan náà ní máa wọ̀ nígbà tí wọ́n ó dé bẹ́ẹ̀ báyìí òkú yẹn wọ́n bá ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ ṣùgbọ́n wọ́n lo òkú yẹn pẹ̀lú kíni o pẹ̀lú màálù nípa pé orí màálù at the end of the day wọn àrókù rẹ̀ sí o wọ́n jù sínú odò náà ni. kí ló dé tẹ̀sán láyé dọ́gùn tí láyé lè kókó tẹ̀dẹ̀ ọmọ ẹni rà. kí ló dé tẹ̀sán láyé dọ́gùn tí láyé lè kókó tẹ̀dẹ̀ ọmọ ẹni rà. ayé yìí ò nira wallahi làásìm kò nira kankan bó tilẹ̀ ọmọ tẹ́yìn bá ti ń bẹ lọ́hùn ọlọ́run ṣe kí ni ọlọ́run ó gbàdúrà ẹ̀dá ọlọ́run ìdìwú ní astajibu lakum ọlọ́run ẹ pè mí ṣe kí ni o ń dà yín lóhùn kò sẹ́ni tí ọmọ ọ̀pọ̀ lọ́hùn lórí ojú ọ̀nà kan àìdá àìrí jẹ ni o àìrí mu ni o àìrí náà ni o àìrí lò ni o ọlọ́run ṣe kí ni o ọlọ́run fẹ́ ni ẹ lọ́kàn balẹ̀ àwọn eléyìí wọn àgbà ọlọ́run ṣe kí ni o ọlọ́run fi já wọn kulẹ̀ nígbà tí wọn ó dé bẹ́ẹ̀ wọn àrókùn yẹn sí o ìyẹn lọ bẹ́ẹ̀ ẹnì kejì ìlọsẹ̀lẹ̀ ìlú muslim ń bì lódíjọ́ ń bì society between muslim and masfala. bákan náà kórópá aṣọlẹ̀ kejì yìí ẹ lè pe studio line wa 09039916580 ẹ fẹ́ ṣèpolówó ọjà yín pẹ̀lú ògùdọ̀ àwọn bẹ́ẹ̀ ń bì fún yín kọ́dà wọn fẹ́ pe ìrun ìṣẹ́jú mẹ́ta ìṣẹ́jú márùn-ún ìṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú ògùdọ̀ ọlọ́run inshallah ra bẹ́ẹ̀ fẹ́ ṣe olúgbọ̀wọ́ wá sí inshallah à ń bẹ́ẹ̀ fún kódà gan àti ṣe promo lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin náà wá ń jàǹfààní promo yìí ẹ lè pe nọ́mbà iléeṣẹ́ wa yìí 09039916580 pẹ̀lú ògùdọ̀ ọlọ́run ìyà tó dé bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa. Wa alaikum salam wa rahmatullahi ta'ala barakatuh. Alhamdulillah. Daoud ló ń sọ̀rọ̀ láti bẹ̀rẹ̀. Láti bẹ̀rẹ̀ jazakumullahu khair. Bẹ́ẹ̀ ọmọ àyà kan. À ń gbọ́ yín sàn. Ọlọ́run ó bá a dúpẹ́ fún yín. Ẹ pe nọ́mbà yìí 08034379765 ẹ ti lẹ́bùn tẹ́ ẹ máa gbà insha Allah rahman. fi dúró nǹkan tó kú ó tó lè mọ́ o nǹkan tó kú ó tó lè mọ́ ọlọ́run ló kú lè gbà ní ẹ̀dá nínú ayé ṣe ká wọn sọlé ayé dògún. àwọn ní kejì òun náà làwọn tó wà ní. wa alaikum salam. Karim Ibrahim látàmúlòkó ẹsẹ̀ ìjẹta. ọlọ́run ni ẹ dúpẹ́ fún sà ọlọ́run ni ẹ dúpẹ́ fún àtàwọn ẹ̀rọ tó ń bọ̀. ẹsẹ̀ ẹ̀rọ ànúgbà. àmì ọkùnrin ẹ kú ètò. alhamdulilayi jazakumullahu khairan. ẹ máa mi. ìlà ẹ bàbá fọmọ tó fi ṣọṣẹ nítorí ayé asán wọ́n ṣàyẹ bí wọ́n ṣe fẹ́. àwọn tó wà ní muslim tí a ń sọ yìí àwọn tó wà lágbè wọn ti máa mọ wa alaikum salam wa rahmatullahi ta'ala barakatuh. Ibrahim láti gate. láti gate kí ni ìbéèrè yín sà. ìyẹn pé ilé ayé yìí naam ẹ kò nídìí rédíò yín kí lórúkọ sàtìbọlẹ tí ń pè. Comrade Bakare láti ológun ẹrú. láti ológun ẹrú jazakumullahu khairan. ẹ pè nọ́mbà yìí ẹ fúláṣẹ 08034379765 08034379765 ẹ dákun ẹ jọ̀ọ́ màmá wa tí bẹ́ẹ̀ ni màmá wa tí wọ́n pè ní àtijẹ́dógún yẹn ẹ dákun mò ń retí kọ́ yín torí tọ́lọ́hún ẹ lè fi nọ́mbà yín kẹ́ fi pè mí
08034379765 ọlọ́run yóò gbàdúrà wa jazakumullahu khairan. ní ìparí ibẹ̀ ọlọ́run á sọ̀rọ̀ kan fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run sọ pé fazakir fa inna dhikra tanfa'ul mu'minin